أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فهم الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن. وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن. كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما. كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا. وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأني له الذكرى. يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يؤثق وثاقه أحد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي. ẹ dákun ẹ jókòó lẹ́ẹ̀bẹ́ẹ̀ torí Ọlọ́run ẹ jókòó tún mo bẹ̀rẹ̀ láti yá ayatu an-nafsul mutma'inna ẹ dákun ẹja jókòó lẹ́ẹ̀ torí Ọlọ́run. Ya ayatu an-nafsul mutma'innatu urji'i ila rabbiki radiyatan mardiyatan fadkhuli fi ibadi wadkhuli jannati. àyà yẹn tún wí kára kálukú fi balẹ̀. يا أيتها النفس المطمئنة ẹ dákun ẹja jókòó torí Ọlọ́run. ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي.
جنتي kani níjọ́ òun lè afa fi sọ̀dákọ̀lẹ̀ kani níjọ́ òun lè yá ìyàtọ̀ an-nafsul mutma'inna gbogbo àwọn ọlọ́mọ kéwú àwọn àbá wọn parí àyà wọn nísìnyí wọ́n wí bí ẹ̀mẹ́ta kálukú ń wò bí gbàtẹ́ gbọ́ rí ni yá ìyàtọ̀ tún wí àfa dákun. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا bàbá wa mama àgbà العظيم. kabiru a'immati Kwara wa dawaiha wọ́n ní kí àwọn àlùfáà méjèèjì tí wọ́n ká Al-Qur'anu wọ́n ní kí wọ́n tẹ́wọ́ wọn báwọn síwájú àwọn báyìí. wọ́n ní ọlọ́mọba sẹ́yìn lẹ́sẹ̀ rẹ̀ ní orúkọ lọ́hùn fúnra rẹ̀ àti Al-Qur'ani ọ̀rọ̀ rere rẹ̀ tẹ̀ bá wa kéyìí. ọlọ́run wọlá títóbi àti àpọ́nlé tí ń bẹ lára Suratul Kawthar ọlọ́run bá ṣe ilẹ̀ ní iyì jálẹ̀. bisimilahi inna ataynaka àmín bisimilahi rahman rahim inna ataynaka al-Kawthar fasalli li rabbika wanhar inna shani'aka wal abtar amina 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 ya Allah. bàbá alájà gbà gẹ́gẹ́ bí ṣe wọn owó Al-Qur'anu fáwọn àlùfáà méjèèjì wọ́n ti mú débí gbogbo wa káwọn náà ṣe owó Al-Qur'anu náà gbogbo àwọn ọmọ ìyá wa alhaja Maryam Ejide owó Al-Qur'anu tí àwọn àgbàlagbà ké bàbá wa mukadamu àgbà fún tilé tó kó Ìlọrin Emirates wọ́n ti darapọ̀ mọ́ wa níjókòó yìí. ọlọ́run kó járí bàbá pẹ́ ọlọ́run nábì lọ́dọ̀ ọlọ́run. sallallahu alayhi wa sallam. bàbá wa mukadamu àgbà wọ́n ti wọlé ọlọ́run bá bú bàbá láṣìírí sí i. amina. ọlọ́run má dá yín dára yín. amina ya Allah. ẹ kú òǹyà ẹ kú kádàrá ọlọ́run ọlọ́run bá sẹ́bẹ̀ mọ́. amina. ọlọ́run nábì sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ìlànà àwọn tá a bá wà bá wa ká jòkó bẹ́ẹ̀ síwájú wọn bẹ̀ náà.